mo kọ́kùnrin o mo kóbìnrin mo kí ọmọ ike mo ká àgbàlagbà mo káwọn tó nílé ayé mo káwọn tó ràn kó lẹ lọ́wọ́ mo kí gbàgbà yìí o ọ̀pẹ lẹ́yìn àkọ́kọ́ afá kùránì lé ní ìsìn náà mo lọ́ra fúnra mi yìí báíbù ni ẹ̀tì rí tó sẹ́wọ̀n ní ìsìn náà mo lọ́ra ní ìsìn mo lọ́ra. Báyìí ọ̀pẹ̀lẹ̀ ní Kùránì Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Sáwọn àti gbọ́n tọ́gbẹ̀ ní ìṣe ó sùn Kùránì nínú ó sùn Báìbù nínú ó sùn ọ̀pọ̀ àǹfààní náà tẹ́bá lọ bẹ comment section bẹ́ẹ̀ ẹ rí pé mùsùlùmí lára ń tajù kí ló fà á ẹni tó bá jẹ́ ẹni tó gbé òótọ́ ọ̀rọ̀ lọ́wọ́ tán bá fẹ́ fi òótọ́ rẹ̀ yí ẹ̀rẹ̀ òun náà làárọ̀ tàtọ́rọ̀ òdùn ẹ̀yìn wèé ní ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé ó lóun fẹ́ mú jáde pé ní omi gan lọ́yẹ kéèyàn máa sìn nítorí pé wọ́n sọ Kùránì sàn àti gbogbo ẹlòmíì tóun náà bá sọ Kùránì náà ǹjẹ́ Kùránì wà fún mírèkù rárá Ọlọ́run sọ wípé ní wa ma huwa biqawli sahir kì í sọ̀rọ̀ onídán ológun tó bá ṣe nǹkan báyìí pẹ̀lú rẹ̀ nǹkan báyìí ó sì máa ṣe ọ́ tó bá ṣe báyìí pẹ̀lú rẹ̀ nǹkan báyìí ó sì máa ṣe ọ́ rárá n tí a retí kí Kùránì ò dé kọ́hún ẹlẹ́ẹ̀kejì mẹ́rin ni pé ní kíyàn dáná sọ Al-Kùránì ọwọ́ ni ó mọ̀ sùn ni rárá torí pé Ọlọ́run ó sọ Kùránì kalẹ̀ sínú ìwé fànẹ́bì ayé ànẹ́bì gan Ọlọ́run sọ fànẹ́bì bẹ́ẹ̀ Ọlọ́run bal huwa ayatun fi suduri ladina utul ilm Ọlọ́run lè ta sọ yìí ohun àmì ní igbá àyà àwọn tá a fún ní mímọ̀ ní máa gbé so wọ́n máa há Kùránì látàná títí dìgbà tá a wáyé àti láíláí kò sí ìwé tán máa há bí Al-Kùránì náà ṣe kí ni onáà máa há jù wọ́n mójútó wọ́n ní ẹ̀ka kún fún kò dẹ̀ sí ìwé kankan tí wọ́n sẹ́fẹ̀ tó yẹ pé ní wọ́n sì gbìyànjú sábẹ́ rẹ̀ gan-an wọ́n ṣerú sìn wọ́n tọ́jú rẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n kọ́mẹ́ntì sábẹ́ rẹ̀ tó wá lágbà tó wá pọ̀ bí Al-Kùránì kò sí ìwé kan tó ríṣiríṣi yìí máa ń ṣe ẹrú sábẹ́ rẹ̀ tó dàbí Al-Kùránì so gbogbo wọn dáná sùn nọ́mà tí Kùránì bá wà bí tá a ti ń kọ́ ọmọ kí ogun tó bá ti pọ̀ jù náà tó ti di pé wọ́n ti ń já káàkiri á kò lè á dáná sùn náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà so kò sí hàlẹ̀ kan níbi wọn dáná sùn Kùránì nǹkan kan ṣẹ́ni kankan intan sọ ni wípé ní ọ̀rọ̀ Ọlọ́run ni Ọlọ́run tá a ṣàpọ́nlé tá a bọ̀wọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ náà ọ̀rọ̀ tá a ṣàpọ́nlé tá a bọ̀wọ̀ náà ni nítorí Kùránì jẹ́ Ọlọ́run li yadabbaru ayatihi kìí ṣe pé ní tó bá ṣe nǹkan báyìí tá a bá kan nǹkan báyìí ṣe ó sì kú Ọlọ́run la gbé Kùránì lẹ́kùn lè bá ronú sí ni wọ́n hàn nẹ́bì lè mọ̀ wọ́n ju ibi ẹran wọ́n ju kọ́ Ọlọ́run kò kankan ní Kùránì kò fi ṣépè fún ọkùnrin lè bá kú wọ́n sàn nẹ́bì lọ́gbẹ́ kò rí ẹ̀kankan ní Kùránì kò lè kọ́ kà sí òkè gbọ́n ó sì kú dànù ẹ tún mọ̀ wípé ní bẹ́yẹn bá tún sọ pé òun ka Kùránì débi pé tó bá ṣe kíníkà pẹ̀lú rẹ̀ báyìí anìkọ̀ wọ́n dọ̀sán ẹ ti mọ̀ pé Kùránì kan ní ká ó ti di nǹkan mí ò ti dókà àlìjẹ̀nú liyadabbaru ayatihi kálí bá gbé yẹ̀wò ní kálí ronú sí níbòmí Ọlọ́ni afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha àwọn tó lọ́n challenge nínú ayé pẹ̀lú Al-Qur'an àwọn tó ṣe pé ní àwọn gan immerse náà ṣe kí ni wọ́n gbà sílámù ni torí pé ní challenge yẹn wọ́n gbọ́ yé nílẹ̀ Yorùbá ń bí ọ̀tọ̀ níbi tán gbọ́ challenge Kùránì yé sí àti táwọn afá pè fún wọn bí pé ní tó bá gbé kinní kan tó bá gbéṣẹ̀ lé ó gbiná tó bá fẹsẹ̀ rá ó ṣe kinní kan tó bá dáná sun ìwọ náà ó sun gbogbo èyí nǹkan ẹ sọ wípé ní Kùránì bùkátà sí àpọ́nlé torí pé ọ̀rọ̀ Ọlọ́run ọba tá a gbọ́dọ̀ mọ̀ ṣàpọ́nlé tá a mọ̀ bọ̀wọ̀ rẹ̀ ni ọ̀tán lẹ́yìn náà in tí wá ní Kùránì wà fún Ọlọ́run níbi Kùránì sí wà wọn bó ṣe wà wọn challenge ló jẹ́ fún astronomist challenges ló jẹ́ fún àwọn tó bá jẹ́ zoologist challenges ló jẹ́ fún àwọn tó bá jẹ́ geologist àwọn tó bá jẹ́ specialist gan nípa ìtàn bó ní ilẹ̀ ṣe bẹ̀rẹ̀ bó láyé ṣe rí àwọn biologist physiologist gbogbo àwọn wọ̀nyẹn challenges ni Kùránì jẹ́ fún even àwọn táwọn náà bá jẹ́ linguistic tán mọ̀ ọ̀rọ̀ sọ dáadáa tí wọ́n gbédè Kùránì ti challenge fún wọn dáhùn àwọn àpèjúwe tó pọ̀ ọ̀pọ̀ náà Kùránì gan dáadáa lápèjúwe nísìn Ọlọ́run ní pé bí sísìn ṣe wà yẹn tó bá gba nǹkan lọ́wọ́ àwọn tí wọ́n ń bọ òòṣà àtàwọn tí wọ́n ń bọ Ọlọ́run tí èsì bá gba nǹkan lọ́wọ́
wọ́n lè rí ìgbà padà lọ́wọ́ ẹ̀ nígbà táwọn yẹn wá síwádìí pé ní kí ni ìtumọ̀ rẹ̀ àṣẹ tó wà ńbẹ̀ ní pé ní tó ń jẹ bá ti dé ọ̀nà òfin sísìn yóò transform sí bí omi tẹ́ẹ̀ ní rojú oúnjẹ òun gẹ́gẹ́ báyìí tẹ́ẹ̀ ní rí mọ́ èyí ò bá wọn nínú àyà mi Ọlọ́run lóhun ṣe ìránṣẹ́ sí oyin Ọlọ́run wá ṣàlàyé bóòlù yóò sì máa ṣayé rẹ̀ yóò jẹ àwọn oríṣiríṣi ìrìn èso káàkiri kó lè bá produce oyin bẹ́ẹ̀ dẹ̀ ní kí ló fà á ibi tó ń gbà produce oyin ọ̀tọ̀ ibi tó ń gbà tọ́ílẹ̀tì ọ̀tọ̀ gbogbo àwọn management àwọn iṣẹ́ yìí Ọlọ́run challenge àwọn tó nímọ̀ tí wọ́n lè ṣèwádìí tó rí wọn pé láti 1440 kìnnìkan years after ní Kùránì sọ àwọn kìnnìkan wọ̀nyí kalẹ̀ wọ́n sọ wọn dictate lóde ní ẹni tó bá súnmọ́ modern science al-ulum al-haditha modern science yóò gbá wọn ta wúye pé àwọn tọ́lọ́ ń challenge kì í sá àwọn èmi náà lóògùn ìdájọ́ mọ́ takóògùn síra wa àwọn erékẹ́ wọn yìí eré mọ́dé ni nǹkan tí ò nítumọ̀ tí ò jámọ̀ kankan ẹ̀sùn ogun fa títí èbó kó yín lẹ́rú wọn kó yín sí wọ́n pa àwọn tí ó padà nínú yín wọ́n àwọn tó hàn lé mọ́ nínú yín wọ́n tún gba ìjọba agbára lọ́wọ́ àwọn tó jọba yín wọ́n fi wọn sábẹ́ local government lásán sógun ọ̀jẹ́ mọ́ ni ṣẹbẹ́ nìkan náà tì wọ́n lé nínú yín ṣé tí wàá rí gbàjáde gbogbo àwọn ogun yóò wúlò kò dé nǹkan so Ọlọ́run ò lè challenge ìdọ̀tí àwọn tó rí wọn bá pé tán bá nímọ̀ Ọlọ́run challenge ká mọ̀ tẹ̀síwájú níbòmí Ọlọ́run ní ń bẹ fún yín lára àwọn ẹranko òye ń bẹ ń bẹ gan tó ṣe pé ní nuskikum mimma fi butunihi á mọ fún yín mu nínú tí ń bẹ nínú Ọlọ́run wá ní láàrin oúnjẹ tó digest àti ẹ̀jẹ̀ ni míìkì ó ti máa jáde lára àwọn ẹran Allahu Akbar àwọn èèyàn wọn ṣèwádìí wọn bá bẹ́ẹ̀ pé bọ́lọ̀ ti sọ bẹ́ẹ̀ ló ṣe rí nínú challenges mi Ọlọ́run ní ń bẹ fún yín wípé ilé àwọn aláǹtakùn kẹrí yẹn wa inna awhana al-buyuti labaytul ankabut ilé tó worst jù tó yẹ jù aláǹtakùn kí ló fà torí pé aláǹtakùn akọ àtabo aláǹtakùn abo mọ lágbára aláǹtakùn akọlọ tó náà bá wá pa tó bá ti wá bẹ̀rẹ̀ sí ní mọ hash lórí ọmọ yóò pa ọkọ rẹ̀ tó bá pa ọmọ lẹ̀ àwọn ọmọ wa bẹ̀rẹ̀ sí ní mọ jẹra wọn àwọn tó bá lè sá lọ àwọn tó bá lè mórí bọ́ wọ́n padà yè so ilé yẹn bàbá ti kú ilé yẹn ìyá gbọ́dọ̀ kúkú torí pé àwọn ọmọ padà mọ hash tó ìyá náà bá tún wá kú tán àwọn ọmọ ló tún wá lera wọn sá kò sí fámìlì kankan láàrin wọn ìtumọ̀ tí Ọlọ́run fi kí ní ẹ̀ challenge nìyẹn àtàwọn tẹ̀síwájú mi àkànlá ọmọ gẹni kéèkéèké níbò mi Ọlọ́run hatta idha ata ala wadi naml nígbà tánà Suleiman tó wá dé valley àwọn kòkòrò àwúrèbe valley báwo náà wá lọ sí ìwádìí pé ní ìdáhùn kí ní valley lóòótọ́ àrígbé ní wàhálà ìlábẹ́ ilẹ̀ tí wọ́n wà yẹn wọ́n ní àwọn ilé oríṣiríṣi wọ́n níbi tán sáàfù oúnjẹ sí táǹpìtà fún jẹsí wọ́n níbi tó ṣe pé níbi ilé tá a kọ́lẹ̀ fáwọn ọmọ kéékèèké àtàwọn tí wọ́n mójútó tí wọ́n mánéjì wọn ni wọ́n níbi táwọn olórí wọn wà wọ́n níbi táwọn obìnrin wà kódà wọ́n níbi táwọn náà ti nẹ́jà fúnra wọn odidi àgbáyé ọ̀tọ̀ ni wọ́n máa ṣe lábẹ́ lẹ́lẹ̀ ok nínú ayé àwọn kan tẹ̀síwájú àwúrèbe kan sọ pé ní yá àyàtọ̀ ànámùlà àyàtọ̀ ànámùlà ẹ̀yin àwúrèbe ẹ wọnú yàrá yín o kí Sùlẹ́mánù mọ́ tẹ̀yìn fọ́ wọ́n wá ṣèwádìí pé ní tẹ̀ fọ́ báwo tá a bá ní pé wọ́n fọ́ nǹkan gíláàsì náà máa fọ́ tẹ̀yìn pa lọ́yẹ kí kòkòrò yọ dẹ̀ wọ́n á lọ sí ìwádìí wọ́n rí i pé ní lẹ́yìn àwọn àwúrèbe something like glass òun ló wà lẹ́yìn wọn nínú àwọn challenges tí Kùránì pèsè nìyẹn ká tó mọ̀ tẹ̀síwájú nínú àyà mi Ọlọ́run fala uqsimu bil khunnas al-jawaril kunnas Ọlọ́run búra pẹ̀lú ìràwọ̀ tó farapamọ́ tó mọ̀ ń gbá gbogbo ayé lápapọ̀ modern science ó dé yọ pé ní there's what we call big bang èyí ní sìn ó ní ṣe pẹ̀lú àwọn tó jẹ́ astronomist big bang yìí ìràwọ̀ kan tó tóbi dáadáa ni tó ṣe wípé ní bí àti wà yìí tó náà jẹ́ ìràwọ̀ tó bá lọ súnmọ́ ó lè exhaust ẹ̀ tó máa fà á mọ́ra táà ní gbúrò rẹ̀ mọ́ so kí ni iṣẹ́ kí nìyẹn al-jawaril kunnas gbogbo àwọn ọ̀dọ̀tí èérí tá à ń produce sunlight yìí tá a padà rí ní ìmọ̀hún kí ní Ọlọ́run kó mọ absorb ẹ̀ kó mọ fà á mọ́ra bákan náà nínú ayé Al-Qur'an lẹ́ẹ̀kan sí Ọlọ́run faja'ala minhu zawjayni adh-dhakara wal-untha lára àtọ̀ tí bàbá bá tọ̀ jáde Ọlọ́run ló ń wá mú ọkùnrin àtobìnrin jáde ńbẹ̀ tó túmọ̀ sí pé nígbà táwọn tó jẹ́ biologist tí wọ́n sì wádìí nípa rẹ̀ wọ́n rí i pé ní ọkùnrin náà ló máa determine sex ọmọ kò ń ṣe obìnrin rárá bó ṣe lè wọ́ ọmọ so àwọn nǹkan wọ̀nyí làwọn challenges àtàwọn míì àkọ́rá mú ní kékeré báyìí tó túmọ̀ sí pé ní àwọn ìyẹn lọ́lọ́run pè wá sínú Al-Qur'an àti bó láti gbọ́rọ̀ yé táàfin mọ́ kí ni o táàfin mọ́ tawhid pàtàkì tí Kùránì torí ẹ̀sọ̀ kan náà ní tawhid Ọlọ́run tó wá ṣe kíní kan bẹ́ẹ̀ náà ni pé ní tọba wa máyà kan ó fi ṣoògùn ìwòsàn gbọ́ dáadáa ó ṣe kí ni ó fi ṣe ogun ìwòsàn tí ọba sí ọnú ara rẹ̀ kí ló fà tó jórí bẹ́ẹ̀ tó wá di pé ní àṣebógún ìwòsàn ni wọ́n sáré sábúrú fún bẹ́ẹ̀ ni wọ́n náà wò tá a bá gbé paracetamol kalẹ̀ báyìí èyàn lè lọ kó kú dànù bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ sórí kọ́mọ̀ jẹ paracetamol wọn ni kò ní kọ́mọ̀ jẹ paracetamol mọ́ Al-Qur'an tí wọ́n dáná sun
kò ní kùránì mọ́ jẹ́ kùránì mọ́ gbogbo tó bá fẹ́ gbógun ta kùránì kódà ta lọ́lọ́run tó kọ́ dáná sun kùránì lè wá ń bí yìí náà ẹ wò òun náà wò ní tóun náà ha sọ inú kùránì ò ṣe díẹ̀ tó bá fẹ́ gbógun tì ọyọ kọ́kọ́ ní pé kọ́kọ́ pì wọ́n wá ní kọ́kọ́ bá wọn fọ́ orí wọn dànù kó wọn fẹ́ gbúrò kùránì bẹ̀ mọ́ àbí kán wọnú ọpọlọ ẹ̀ kán wá yọ kùránì kó ń bẹ́ẹ̀ tán bá lè rí ibi tó wà so kùránì ò ṣe kẹ́tẹ́ yẹn máa gbógun tì àyèmọ́yé ẹ̀dá lọ́ hanú ayé àyèmọ́yé ẹ̀dá lọ́ hanú ayé tó ń sì ha tó ń sì máa ha lọ so òpin ìgbà tí kinní yẹn bá ń lọ gbogbo kùránì ní kẹ́ ẹ máa dáná sun lè pa mùsùlùmí tán láyé tẹ́ ẹ bá ti lè pa mùsùlùmí tán lè rí kùránì papọ̀ sí tẹ́ fi kún gbogbo ètò ẹ̀ ń sin ìwé mọ́dé lásán ni ọlọ́run challenge ń lọpọlọ dúdú ẹni tí ò ní náà tí ò ní làákàyè àwọn tó lọ́n challenge àwọn tó nímọ̀ tí wọ́n lè ṣèwádìí ni àwa dáná sun kùránì adáná sun báíbù adáná sun ọ̀pẹ̀lẹ̀ ó ti wá túmọ̀ sí pé ní kò wá ságbára ńbẹ kò wá sí challenge sí ńbẹ kò sí pé ọ̀rọ̀ ọlọ́run níbẹ̀ máa nítorí kó sọ kọ́hún ó yẹ kí wọ́n lọ dọ́gbọ́n bì kan ní kọ̀rọ̀ kọ́ wá fi kún kọ́ wá ní tẹ́bọ́lọ̀ nígbà náà pé òun lòun sọ kùránì yìí ọ̀yá àti fi kún ta lórí inú yín lẹ́sẹ̀kẹsẹ̀ náà máa dictate ẹ̀ kó yẹ kí wọ́n lọ dọ́gbọ́n sí kọ̀rọ̀ ni kọ́ wá kó bóòlù máa ṣe fọ̀mátì ẹ̀ kúrò láre gbogbo ayé lápapọ̀ ẹ̀rẹ̀ rí yín náà ṣe sọ́tán ìtàn lọ́run challenge fún kùránì ọ̀tọ̀ ni ìtàn lọ gbé sí ọ̀tọ̀ ni ẹ̀yin lògùn àrédè ìdọ̀tí àwọn ọlọ́run ìdọ̀tí tẹ̀ mọ́ sí àwọn ni wọ́n jẹ́ pàtàkì tó pé ní ògùn lẹ́mọ̀ fi máa lágbára ògùn lẹ́mọ̀ fi mẹ́ntẹ́ máa bọ ògùn lẹ́mọ̀ fi mẹ́ntẹ́ máa sìn ògùn lẹ́mọ̀ fi mẹ́ntẹ́ máa wárí fún ògùn lẹ́mọ̀ máa fi bẹ̀rù ògùn lẹ́mọ̀ máa sá fún gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ò torí yẹn challenge wa tó bá ṣe pé ní báwo yẹn ṣe bá ṣe máa ronú wípé ní tá a bá ṣe nǹkan báyìí kí nǹkan báyìí dẹ̀ hit yẹn ká lóun bá ní ọlọ́ni wala yu'akhidhullahu an-nasa bima kasabu ká ní pé bẹ́ẹ̀ nìkan bá ti ṣe nǹkan ká dẹ̀ fìyà rẹ̀ jẹ ká dẹ̀ mú ká dẹ̀ fi gbé ni ma taraka ala dhahriha min dabba kò ní fẹ́ ṣẹ́kù nǹkan kan nu tí wọ́n mọ fẹsẹ̀ lulẹ̀ tó máa rí mẹ́rin lórí ilẹ̀ tá a wà yìí torí wípé ọlọ́run ọ̀dà bí èèyàn ọba wa ní sùúrù púpọ̀ ọba wa dẹ̀ níyì ó ti pèsè ẹ̀ kalẹ̀ ẹni tí ó wọ̀ náà yóò ṣiṣẹ́ wọ̀ ni ẹni tí ó wà lìjẹ́nà yóò ṣiṣẹ́ wà lìjẹ́nà ni ṣùgbọ́n ọlọ́run ṣe nínú ni àkọọ́lẹ̀ ti wà níwájú Allah subhanahu báyìí yóò sì máa lọ àti yóò sì máa wà so gbogbo eléyìí ní sìnkú sí challenges ẹni tó bá gbọ́n tọmọ tán pè ní challenges àwọn ìpè àwọn eléyìí ń ṣe challenges náà ọkàn kó ìwé jáde ọlọ́run sọ fún wa kó wọn sọ Kùránì kalẹ̀ sínú ìwé fànẹ́bí ọlọ́run ní walaw nazzalna alayka kitaban fi qirtas tó bá ṣe pé ní a bá lọ sọ ìtírà kan kalẹ̀ fún wa nẹ́bí kọ́ wá ṣe pé nù ìwé la sọ sí ni ìsámẹ́ẹ̀ anígbà náà yìí ṣe bí àwọn China ló produce làwọn sun náà ọlọ́run ní tó bá ṣe pé a bá sọ Kùránì kalẹ̀ sínú ìwé a bá sọ tírà kan kalẹ̀ sínú ìwé fún wa nẹ́bí falamasuhu bi aidihim tó bá fọwọ́ wọn parẹ́ bí àwọn sun náà bí àwọn fọwọ́ nù kó ń bẹ̀ bí àwọn fọwọ́ palẹ̀ mọ́ rẹ̀ kó lórí ilẹ̀ laqala alladhina kafaru ọlọ́run kẹfì yóò sọ pé ní in hadha illa sihrun mubin ìdán eré mọ́dé tó fojú hàn lélẹ̀ ọlọ́run ní rárá àṣẹ́bẹ̀ in huwa bal huwa ayatun ọlọ́run ló wà mílẹ̀ Qur'an fi suduri alladhina utul ilm àwọn tí wọ́n ní challenge nìyẹn àwọn tí wọ́n ní mímọ̀ àwọn tó wà knowledgeable àwọn scientists àwọn èèyàn lọ́lọ́run challenge wọn kìí ṣe ẹ̀yin tó ṣe pé ní ẹgọ̀ fá títí ẹponú làkàyò pé fá títí ọ̀wádìí kómi ọlọ́mọ bọ ọgọ̀ fá títí ọlọ́run kí ọkọ ọmọ fi pákó kọ ọmọ fi dírẹ́sì ilé rẹ ọlọ́gbẹ́nu onígbà náà babalábàbà rẹ ọlọ́run kí ọ fá títí ó ní kí yẹ̀pẹ̀ kẹ́ tó mọ yọ sìmẹ́ǹtì ń bẹ̀ kẹ́ mọ fi rẹ́lẹ́ kẹ́ mọ fi dánlé ẹ tún lọ gbére kan jáde ẹ lóhùn lẹ́ẹ̀mọ̀sìn àwọn tọ́gọ̀ báyìí wọ́n lókè wọ́n náà wà pẹ̀júwe míì àpèjúwe ni wípé ní ìwọ náà kọ́ mi èèyàn kọ́lọ̀ ń kẹwàá débi pé ní kò sí tẹ́ ẹ̀ lè fi peku ẹgbọ́n ẹ̀ lè padà lẹ́tẹ̀ lè fi nǹkan mí pa káwọn kan mọ bọ́kún mọ̀ sí so ó ti rí pé ní ẹni tó bá lóhùn ní sin lóhùn ní tẹ̀lé ní tọ́lọ́wọ́n bá pè sí àwọn nǹkan wọn àwọn tán lè daft dé level yẹn challenge ọlọ́run ọ̀bá wọn àwọn tí wọ́n gbọ́ yé ó rí pé lágbàáyé àwọn náà ń gbà sílámù jù àwọn tí wọ́n mú yín sìn táwọn gbọ́n débi kí wọ́n lè mọ mẹ́yìn sìn tí wọ́n kó yín kó ń lù yín tán lọ dá àwọn mùsùlùmí tẹ́ gbúrò wọn mọ́ tẹ́ mọ́ra yín mọ́ gan nínú ayé jẹ pẹ̀lú tán tó ń ṣe racist pẹ̀lú àwọn kan náà àwọn tán kó ń lù yín lọ́dọ̀ wọn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn òun náà ni wọ́n wá bọ́ sí dal Qur'an nìyẹn wọ́n wá ń kà wọ́n wá ń gbọ́yé wọ́n wá ń develop ẹ̀ wọ́n wá ń gbà Islam ní Islam tó pure Islam tó mọ́ ni wọ́n ṣe lọ́dọ̀ wọn yàtọ̀ sáwọn àrídìí tẹ́yìn ṣe yìí tẹ́lẹ̀ ń ṣẹ̀sìn ìkẹ́kùn ò tiẹ̀ yé yín ẹ̀ tiẹ̀ gbọ́ kankan yé rárá nítorí pé challenges kọ́ òun ẹ máa sun Qur'an bó ṣe wù yín torí pé ń bẹ náà àtàkùnrin mùsùlùmí náà tọmọ sógun ni táwọn ọmọ nígbà náà wọ́n ṣẹlẹ̀ àmú tí wọ́n sun Kùránì náà so gbogbo orú nǹkan ẹrù kan ni kọ̀kọ́kọ́ jẹ́ ìkankan náà àwa bèlè ìta sí ifun protection ló jẹ́ fún wípé ní káwọn ọmọ fẹ́ Kùránì káàkiri pé wọ́n àwọn ilé kí ó ka Kùránì eléyìí wá já tiẹ̀ tọ̀hún náà wá já tiẹ̀ protection ní pé ní káwa kó jọ káwa dáná sun òtún gbọ́ torí pé Kùránì ibi tọ́lọ́run sọ sí ó sì wà ń bẹ̀ níbo lọ́lọ́run sọ sí
fi suduri alladhina utul ilm ohun àmì tó máa ṣiṣẹ́ lẹ́mìí àwọn tán bá gbọ́ yé Ọlọ́run ní ìyípadà ò ní bá òun Ọlọ́run ló ń protect rẹ̀ bó ṣe tún wá wà òun náà ìṣọ́ Ọlọ́run wá ń bẹ lára ẹ̀ débi pé ní orí ni wọ́n mọ̀ á sí tá a bá rí kọ́pì Kùránì mọ́ láyé pátápátá tí mùsùlùmí bá ṣẹ́kù ó ti tán kò sójúmọ́ kan tán ní Mákà òun ni wọ́n hájú kò sí nǹkan míì tí wọ́n há tó òun náà protect kò sí nǹkan tán protect tó òun ni wọ́n sìn jù òun ni wọ́n follow jù lọ àwọn tó bá jó ní mímọ́ àwọn ni Kùránì ń ṣàlẹ́ǹjì kì í ṣe yàrá rẹ̀ èdè onídọ̀tí sọ pé àwọn ṣàánú wa ọlọ́kọ̀ sàmú wa dúró àwọn tó ń sọ ọdún kan báyìí àwọn mùsùlùmí tí wọ́n kọ́mẹ́ǹtì kúrò síbẹ̀ ó nọ́mà ẹni tó bá gbóòótọ́ ọ̀rọ̀ lọ́wọ́ tó bá fẹ́ mọ ojú òótọ́ ọ̀rọ̀ ń gbolẹ̀ lẹ́niwẹ̀ẹ́ ni ò ti nígbà ṣébi tó ti máa mọ̀ náà nìyẹn nípa àwọn kan bẹ tó pé nǹkan kan ò yé wọn kan àwọn náà kàn bára wọn bí wọ́n ti ń ṣe náà ni ìlàkàyè ò sí ìríran ò sí ìròrí tó pé kò sí lọ́kọ́ lọ́wọ́ sànù wa. Hādhā wa salāmu alaykum wa rahmatullahi wa barakatuh.